a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa á sì kú oṣù tuntun ọlọ́run yóò jẹ́ kí oṣù yìí jẹ́ oṣù ìdùnnú fún gbogbo apáta o àmín. ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ ẹtì ọjọ́ kìíní nínú oṣù kẹta ọdún 2024 Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbé ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá tí í ṣe ọjọ́bọ̀ Thursday ní ìpínlẹ̀ Èkó ni ààrẹ ti dá èsì ọ̀rọ̀ padà fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ èyí tí wọ́n dúnkòokò mọ́ ìgúnlé ìyanṣẹ́lódì èyí tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà tìtì bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí bá kọ̀ láti mú àwọn àdéhùn àti àlàkalẹ̀ tí ń bẹ láàrin wọn ṣẹ. Ààrẹ Tinubu tó fi èsì ọ̀rọ̀ padà fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ sọ di mímọ̀ wípé kí ni làlàkúkú fẹ̀fẹ̀ eléyìí ìhalẹ̀ tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ halẹ̀ mọ́ ètò ìṣèjọba wọn láàrin oṣù mẹ́sàn-án péré tí òun ṣẹ̀dórí àlééfà rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní iṣẹ́ ọmọ tí wọ́n bá bí láàrin oṣù mẹ́sàn-án ṣé lè òdìdé rìn kó lóun ó fẹ́ bá Usain Bolt sáré ni. Ó ní nípa ìdí èyí kí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sọ agbẹjẹmọ́wọ́ òbí bẹ́ẹ̀ kọ́ á jẹ́ wípé ẹgbẹ́ wọn ó fẹ́ kàndí nínú iyọ̀. Ààrẹ Tinubu ní tó bá sì jẹ́ wípé wọ́n fẹ́ díje dupò ní lábẹ́ ẹgbẹ́ òṣèlú yòówù tó bá wọ́n kí wọ́n kúkú nawọ́ sókè wípé ti ẹgbẹ́ òṣèlú làwọn ṣe. Nípa ìdí èyí tó bá fi di ọdún 2027 kí àwọn náà kí wọ́n gbégbá òṣèlú kí wọ́n sì díje dupò bí bẹ́ẹ̀ kọ́ o. Ó ní ó ṣeé ṣe ò kí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ kí wọ́n rí pípọ́n ojú ìjọba àpapọ̀ tó ń ti ààrẹ Tinubu èyí tí ọ̀rọ̀ náà ń jáde lẹ́nu ààrẹ ọ̀hún tó ní tìkẹ́tìkẹ́ ń tó ní wàmọ́wàmọ́ lánàá ní ìpínlẹ̀ Èkó níbi ìfilọ́lẹ̀ èyàn tírèènì eléyìí tó jẹ́ ti ọkọ̀ ojú irin èyí tí wọ́n fi lọ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó lánàá níbi tí a ti rí àwọn ènìyàn jàǹkànjàǹkàn bíi gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, bákan náà gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún, gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma, bákan náà láti rí gómìnà ìpínlẹ̀ Borno eyín Babagana Zulum, bákan náà láti rí gómìnà ìpínlẹ̀ Kogi àtúrí ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí ìjọba àpapọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà òun náà wà ńbẹ̀ níbi tá a ti rí ẹni tó jẹ́ alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó Akínwùmí Àǹbọ̀dé àti ọba orí adé ìpínlẹ̀ Èkó Akínolú Ridwan ni wọ́n péjú pésẹ̀ síbi ìkáṣọlójú ọkọ̀ ojú irin ọ̀hún eléyìí tí ààrẹ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lánàá ní ìpínlẹ̀ Èkó. Níbi ayẹyẹ ọ̀hún ní ààrẹ Bọ́lá Tinubu ló ti dá èsì ọ̀rọ̀ padà fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wípé kí wọ́n ṣe sùúrù kí wọ́n ṣe agbẹjẹmọ́wọ́ o kí wọ́n má bàa kàn ìdín nínú iyọ̀. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n ṣe sùúrù lórí èsì àbájáde kan eléyìí tí ọ̀gbẹ́ni Stephen Ọ̀rọ̀sáyè èyí tó kọ níbi ọdún 12 sẹ́yìn lásìkò ètò ìṣèjọba ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Ebele Jonathan lórí èsì ọ̀rọ̀ ọ̀hún àti àyẹ̀wò tó ń ti ọ̀rọ̀ náà èyí tí Stephen Ọ̀rọ̀sáyè tó kọ ni wípé àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ kan àti àwọn ẹ̀ka ìjọba àpapọ̀ wípé àwọn kan wà tó dàbẹ̀ ní pé wọ́n jọra wọn iṣẹ́ kan náà ni wọ́n sì gbé dání bí àpẹẹrẹ àjọ EFCC ICPC ó ní àwọn nǹkan wọ̀nyí FRSC tó ti àwọn VIO ó ní àwọn iléeṣẹ́ wọ̀nyí iṣẹ́ wọn náà ó jọra ó ní kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún náà lọ́hùn-ún nínú èsì àbájáde ohun tóun kọ gẹ́gẹ́ bí ìwádìí àtìmọ̀ ìjìnlẹ̀ rẹ̀ tó gbé kalẹ̀ láti fi kọ àwọn nǹkan wọ̀nyí wípé kí wọ́n da àwọn iléeṣẹ́ náà pọ̀
kí wọ́n di ọ̀kan ṣoṣo. Ó ní àwọn iléeṣẹ́ kan sì wà tó jẹ́ ti ìjọba àpapọ̀, èyí tó jẹ́ pé wọ́n ní iṣẹ́ kan pàtó tí wọ́n ń ṣe yàtọ̀ sí owó rọ̀bìrọ́bì àti rọ̀gùnrọ́gún tí ìjọba kó sí àwọn ẹ̀ka wọ̀nyí. Ó ní kí wọ́n pa wọ́n rẹ́ o. Bẹ́ẹ̀ sì ni ló ní àwọn iléeṣẹ́ kan wà èyí tó yẹ kí wọ́n dá padà lọ sí àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba gbogbo tá a mọ̀ sí ministries. Ó ní bẹ́ẹ̀ ló yẹ kí wọ́n kó wọn lọ yàtọ̀ sí bí wọ́n ṣe yà wọ́n sọ́tọ̀ yìí o. Èyí tí ìjọba ààrẹ Bọ́lá Tinubu tó fẹ́ ṣe àmúlò àyẹ̀wò èsì ọ̀hún o. Ṣùgbọ́n àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti sọ fún ààrẹ Tinubu wípé àfàrò kí bàbá òun ṣe sùúrù náà nítorí pé ọjọ́ ti lọ lórí èsì náà. Ó nílò láti ṣe àgbéyẹ̀wò kí wọ́n wo àwọn nǹkan kan tí wọ́n yóò yọ kúrò, bẹ́ẹ̀ sì ni kí wọ́n wo àwọn tí wọ́n yóò fi kún o síwájú kó tó di pé ààrẹ Tinubu ó ṣe àmúlò èsì àbájáde ọ̀rọ̀ náà. Èyí tí wọ́n sì gbé àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni 23 kan wà 23-man panel eléyìí tí wọ́n ní kí wọ́n ṣe àbẹ̀wò ọ̀rọ̀ èyí tí Stephen Ọ̀rọ̀sáyè èyí tó kọ náà síwájú kó tó di wípé ààrẹ Tinubu ó ṣe àmúlò rẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun abájìjọ wò gẹ́gẹ́ ní gún o, àti wípé ìṣíwò èrìwòwò o ohun abájìjọ wò èsì ayọ̀ ní máa mú bóde o. Àdíá fún ìpàdé ńlá kan èyí tí àwọn orí adé gbogbo lápá gúúsù ìwọ̀ oòrùn ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday nílé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Eléyìí tí ọba orí adé Ọọ̀ni tílé Ifẹ̀ ọba Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájá kejì tó gbé kalẹ̀ láti fi wá ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò èyí tó mẹ́hẹ ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù lápá gúúsù ìwọ̀ oòrùn. Wọ́n ní Yorùbá bọ̀ wọ́n ní ikú tó ń pa ojúgbà ẹni òwe lání pa, gẹ́gẹ́ bí òwe tí Ọ̀jájá tó pa lánàá o níbi ìpàdé ètò ọ̀hún tí wọ́n ṣe o. Ó ní ẹ wo bí àwọn agbébọn rìn ajínigbé bí wọ́n ti pa àwọn orí adé 3 lápá gúúsù ìwọ̀ oòrùn, 2 ní ìpínlẹ̀ Èkìtì, 1 nílùú Ìlọrin. Ó ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ ìbànújẹ́ ọkàn nítorí wípé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ò ló yẹ ká fi ọ̀rọ̀ ọ̀hún ṣe, wọn ò gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ọ̀hún léwọ́ o. Wọ́n sọ̀rọ̀ nípa ọlọ́pàá ìpínlẹ̀ èyí tí ìjọba àpapọ̀ tó ń ti àwọn gómìnà tí wọ́n fẹ́ ṣe ìdásílẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì láti wá ojútùú ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò tó mẹ́hẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lára àwọn ènìyàn jàǹkànjàǹkàn tó wà níbi ìpàdé ọ̀hún tó wáyé nílé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ńlá ti rí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun eyín sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Dixon Nurudeen Adeleke. Bákan náà láti rẹ́ni tó jẹ́ olùgbàlejò àti atọ́nà ìpàdé ọ̀hún eyín ọba orí adé Ọọ̀ni tílé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. Bákan náà láti rí àwọn orí adé gbogbo pàápàá jù Àkálìgbò eléyìí tó jẹ́ ti ilẹ̀ Rẹ́mọ ọba Babátúndé Àjàyí. Bákan náà láti rí ọba tí ọlọ́wọ̀ ìlú Ọ̀wọ̀ Dèjì tìlú Àkúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún tí wọ́n sì ní àwọn lo àsìkò yìí láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí wípé ìfọwọ́sowọ́pọ̀ ló lè jẹ́ kí Tinubu ṣe àṣeyọrí pàápàá jù létò ààbò. Wọ́n ní gbogbo àwọn orí adé gbogbo àti àwọn lẹ́nu lọ́rọ̀ lápá gúúsù ìwọ̀ oòrùn pátá o ní ọba Adéyẹyè sọ wípé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Tinubu kí ohun gbogbo kó lè tùbàtùṣẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà kó sì lè kẹsẹ̀ járí nínú ètò ìjọba rẹ̀ eléyìí tó gùn lé. Ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ arákùnrin oníṣẹ́ ibi eléyìí tí ń gbé àwọn ènìyàn fi ṣètùtù ọ̀la tó tún jẹ́ pé títa ẹ̀yà ara ènìyàn pàápàá jù tàwọn obìnrin ń lóyàn láàyò fún àwọn tí wọ́n fi ń ṣe oògùn owó ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ arákùnrin ọ̀hún ẹni ọdún 32 32 years tí orúkọ rẹ̀ ń jẹ́ Osise. Ọ̀gbẹ́ni ọ̀hún eléyìí tí wọ́n ní wọ́n rọ́wọ́ tó lẹ́yìn ìwádìí tí wọ́n ṣe Adébáyọ̀ Osise eléyìí tó wá àwọn ọlọ́pàá tó lásìkò eléyìí tí wọ́n ṣe àfihàn rẹ̀ ní olúléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní Eléwéran nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn. Níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ wípé arákùnrin ọ̀hún tí í ṣe ní ọdún 32 náà Adébáyọ̀ Osise ní rọ́wọ́ tó lẹ́yìn ìwádìí tí wọ́n ṣe lẹ́nu àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń hùwà iṣẹ́ bí ọ̀hún èyí tí wọ́n ti rọ́wọ́ tó
ní ọjọ́ 15 oṣù kejì ọdún tí a wà yìí, èyí tí wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ibi èyí tí wọ́n sowọ́pọ̀ tí wọ́n ń pa ènìyàn, gé orí, apá àti àwọn ẹ̀yà ara o tí wọ́n ń tà fún àwọn èèyàn fi ṣe ètùtù ọ̀la. Níbi tí wọ́n ti mú wọn o, nínú ìwádìí tí wọ́n ṣe ló yẹ kí wọ́n ṣe àṣeyọrí o lórí bí wọ́n ṣe mú Osise. Lára àwọn ènìyàn tí wọ́n ti mú tẹ́lẹ̀, èyí tó ṣe atọ́nà bí wọ́n ṣe mú Osise, eléyìí tí Osise ń kàbò rògbò bí àjẹ́ ọlọ́mọ, wípé òun á máa lo àǹfààní ayélujára kan èyí tí wọ́n pè ní MyChat láti fi bá àwọn obìnrin ọ̀hún sọ̀rọ̀, fi owó tàn wọ́n, nígbà tó bá sì ti wọnú ilé wọn yóò fún wọn ní oògùn tí wọ́n fi kú kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní ṣàwọn wẹ́lẹ̀wẹ́lẹ̀. Ó wá sọ di mímọ̀ wípé ó kéré tán àwọn obìnrin 7 lòun ti pa báyìí tóun sì ti tà wọ́n fún àwọn ènìyàn tó ń lò wọ́n o. Lára àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí ọwọ́ ti tẹ̀ tẹ́lẹ̀ rí ńlá ti rí olúwo Samuel, bákan náà babaláwo kan ètò orúkọ rẹ̀ jẹ́ Moses Abídèmí, láti rí àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ ọmọ ìjọ Kérúbù àti Séráfù eléyìí tí wọ́n fi orúkọ wọn léde o. Ìránṣẹ́ Ọlọ́run Peter Olúwalóléṣe àti ìránṣẹ́ Ọlọ́run Jamiu Yusufu, àwọn méjèèjì prófẹ̀tì ti ìjọ Kérúbù àti Séráfù ni wọ́n o. Ní báyìí gbogbo wọn ló ti wà lágọ̀ọ́ ọlọ́pàá tí ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí iṣẹ́ ibi wọn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin takasùfẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable, tóun ti ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ sí gbajúgbajà òǹkọrin takasùfẹ́ ọmọ orílẹ̀-èdè Kiss Daniel. Lára àwọn ẹ̀ṣọ́ rẹ̀ agbésọrù kan ètò wọn porúkọ rẹ̀ ní Kelvin Power, eléyìí tó dàbí erin lákàtàbù o, tó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ṣọ́ Kiss Daniel tòun ti Portable ni wọ́n jọ jàjà àwọn ẹlẹ́ṣẹ̀ẹ́ nínú ríǹgì lánàá, eyín nínú ọ̀sẹ̀ tá a wà yìí tí wọ́n jọjà ìjà ẹ̀ṣẹ́ ọ̀hún, níbi tí Portable tó ti gbé arákùnrin ọ̀hún tó dàbí erin lákàtàbù o tó ti là á mọ́lẹ̀ nínú ìjà ẹlẹ́ṣẹ́ ọ̀hún tí wọ́n jà, èyí tí ẹni tó sì jẹ́ atọ́nà àtẹni tó ń tọ́kùn ìjà ọ̀hún tó ti nawọ́ Portable sókè gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí. Portable nínú fọ́nrán kan èyí tó ti gbé bodyguard Kiss Daniel yìí tó ti gbé sókè pẹ̀lú bó ṣe tóbi tó là á mọ́lẹ̀ gbè ni wọ́n pariwo erinwó erinwó erinwó, èyí tó mú inú Portable kó dùn. Ní báyìí Portable, wèrè olórin ìdààmú àdúgbò ti ṣe ọmọ ìjọba fún ìgbà kejì ló jáwé olúborí o nínú ìjà ẹkẹ ẹlẹ́ṣẹ̀ẹ́. Bẹ́ẹ̀ bá sì gbàgbé òun pẹ̀lú ọ̀kan nínú àwọn òṣèré sinimá elédè òyìnbó eyín Charles Okocha ni wọ́n ti jọjà níbi tí Portable náà tó ti jáwé olúborí kó tó rí pé òun pẹ̀lú Kelvin Power wọ́n ti jọjà nínú ọ̀sẹ̀ yìí tó tún jáwé olúborí fún ìgbà ìkeje. Eléyìí tínú Portable tó sì dùn pẹ̀lú fọ́nrán eléyìí tó gbé ìjà ọ̀hún bóde. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ títí ojúmọ́ ọ̀la dátù máa pàdé láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Mo gbà ládùúrà wípé ilé òní ilé wa ọ̀nà nínà wá o. Fúnmi Adénúgà lẹni tó múrè lọ́wọ́ sí ojú amóhùnmáwòrán yìí, ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.